àkọ́kọ́ ni wípé wọ́n ti yọ àpọ́nlé mímọ̀ dànù. Kò jẹ́ kí mímọ̀ yẹn wá lápọ̀nlé mọ́. Òun ló wá mú kálukú tí ń wá ń sáré kiri àti wá àpọ́nlé fúnra ẹ̀. Tí nǹkan bá ti sọnù èèyàn máa wà. Wíwá yẹn ni ayé wa fi ń rí wípé wọ́n ti ń ná wọ́n ń wá yẹn àbùkù náà ni wọ́n tún ń bá bọ̀. Nítorí pé lánàá ìran gbogbo ẹ̀dá ni wọ́n máa ń bọ̀wọ̀ àwọn àfa. Àwọn àfa náà kì í kọjá yìí. Ṣùgbọ́n lónìí nísìnyí àfa ló kọ́kọ́ kọjá yìí ẹ̀ kí gbogbo ayé náà tó máa wá kọ́ wọn lábùkù. Tábà lọ wo àwọn tí wọ́n ń ṣèlú lé wa lórí àwọn mẹ́ta ni. Tálà kọ́kọ́ ta ní kejì àti àwọn àfa ni wọ́n ń ṣèlú lé wa lórí. Ẹlẹ́ẹ̀kejì àwọn pastors, ẹlẹ́ẹ̀kẹta ni àwọn herbalist tá a mọ̀ wọ́n ní oníṣẹ̀ṣe. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ni wọ́n ń darí ìlú yìí. Àwọn kan ni president, àwọn kan ni governor, àwọn kan ni minister, bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń darí ìlú. Bó ti rí rèé bàbá wa tí wọ́n jẹ́ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ti tó nì wọ́n ní àfáà kan tí wọ́n lọ wólẹ̀ wájú rẹ̀, bí wọ́n ti tó nì wọ́n ní pásítọ̀ kan tí wọ́n lọ wólẹ̀ wájú rẹ̀, bí wọ́n ti tó nì àwọn náà ní olúwo wọn èyí tí wọ́n á máa pè pé bá mi wo gbá bá mi béèrè síta bá mi sì rìn sáwo. Tá a bá tiẹ̀ mọ́ta àkókò yìí a mọ ìgbà tí wọ́n fẹ́ dìbò, a mọ àwọn ilé tí wọ́n ń wọ̀ táwọn yẹn náà ń gbé sórí ayélujára orí afẹ́fẹ́. Kí ló wá dé lọ́dọ̀ àwa tí wọ́n ń wọlé tọ̀ yẹn tó jásí pé tí wọ́n bá máa kí wa wọn á kí wa tàpọ́nlé wọn á kí wa lẹ́ni tí ò ní tó ń fẹ́ tó torí ẹ̀ wá bá wa pé ká bá wọn gbà lọ́dọ̀ Ọlọ́run bá a lè bá wọn sọ òdodo ọ̀rọ̀ lórí pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ tún ṣe ni ẹ má bàjẹ́. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ní lórúkọ tèmi ń jẹ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní wọ́n ṣe tèmi yóò dáa ju tẹgbẹ́ mi lọ. Ìṣekúṣe ni wọ́n padà gbẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n kọ́lé bí ilé Adébísí ń bàdàn. Àfàìní kọ́ nǹkan kan ni lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára ló jẹ́ kí n wọlé tọ̀ àwọn àgbààgbà àfáà lọ tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nílùú Abẹ́òkúta wa ń bí tí mo sì mọ̀ pé a máa gbọ́ òdodo lẹ́nu wọn n ò ní dákọ̀ wọn àwọn náà ni wọ́n bá wa dá orúkọ wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh sa. Wa alaikumus salam warahmatullahi ta'ala wabarakatuh. Ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín pátápátá sa. Orúkọ tèmi ni Imam Abdulrafi Abdulgani Asaudi tí mo jẹ́ ìmáàmù àgbà ní ìlú Eléwéran. Bàbá ẹ ṣe fídíò kan ní nǹkan bíi oṣù kan àbọ̀ sẹ́yìn sa. Ẹ sọ àwọn òótọ́ ọ̀rọ̀ ńbẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tí ẹ sọ̀rọ̀ nípa àwọn àfáà àgbààgbà tí wọ́n jẹ́ bí àwọn ọ̀gá sí yín. Ẹ dárúkọ ọ̀pọ̀ àwọn àfáà tí mi ò tún ṣẹ̀fẹ̀ máa mẹ́ńṣọ̀ orúkọ wọn mọ́. Ẹ wá ń sọ àwọn ọ̀rọ̀ kan ṣe mọ̀ pé títí kálukú fi ń gbọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ bí kálukú dẹ̀ ṣe máa tú ọ̀rọ̀ tí ẹnì kọ̀ọ̀kan bá sọ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan criticize ọ̀rọ̀ yẹn kò yẹ kó sọ bẹ́ẹ̀ ó ṣe máa sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ ni pé àwọn tẹ́ pè ní àgbà àfáà tẹ́ ń tẹ̀lé àwọn tẹ́ dá orúkọ wọn yẹn ẹlẹ́ẹ̀ ṣàkíyèsí pé àpò ara wọn náà ń jà fún. Wọn ò jà fún gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ̀lé wọn, wọn ò jà fún gbogbo àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé wọn látòrí ẹni tó tiẹ̀ súnmọ́ gómìnà ámbélé ń tà sí ẹni tó tún súnmọ́ pírẹsidẹ́ǹtì tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de pé wọn ò jà pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn kan ní ẹ tàbùkù wọn ní àbá kí ló bí ọ̀rọ̀ yẹn sà ṣẹ́yìn àtẹnìkan níkùn sínú ni sà. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala khayri khalqihi سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba tó ṣe wá ní mùsùlùmí tí ó ṣe wá ní alákatá títí mùsùlùmí alhamdulillah ó sì ṣe wá lólóye. Ìyẹn gangan náà ló mú mi sọ ọ̀rọ̀ yẹn lákòókò yẹn nítorí pé mo wo bí ìlú ti rí bí condition kálukú wa ti rí àti gbogbo àwọn tí à ń jẹ́ ìmáàmù fún gẹ́gẹ́ bí ìmáàmù aṣíwájú ní ìlú ládùúgbò nínú ìjọ tó wo àwọn tí wọ́n ń tẹ̀lé tí ọ̀pọ̀ wọn ti ń wá kẹnu sí àáfàá láti béèrè owó lọ́wọ́ wọn tó sì já sí pé àwọn náà láǹfààní láti fún àáfàá látijọ́. Àwọn tí wọ́n wá ń kẹnu sáàfàá ní ìsìn sáà látijọ́ àwọn ló láǹfààní lẹ́tọ̀ọ́ sí àti fún àfáà. Bẹ́ẹ̀ni kò wá rí bẹ́ẹ̀ mọ́ gbogbo kò rí bẹ́ẹ̀ mọ́ àwọn ni wọ́n ṣẹ̀ ń wá bá àfáà bó ti ń ṣẹlẹ̀ nínú mùsùlùmí náà ló ń ṣẹlẹ̀ nínú ilé ìjọsìn àwọn kìrìsìtẹ́nì débi wípé bí ẹ bá rí ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì tó bá kún tí wọ́n bá ṣe ìsìn wọn tán tó bá ń lọ àwọn ìdajì máa dúró tí wọ́n máa bá pásítọ̀ tí wọ́n máa béèrè lọ́wọ́ wọn ìṣòwò mọ́tò kò sí nǹkan mọ́ ó jẹ
kò sí owó ilé àwọn ti tán tó sì já sí pé lánàá kò rí bẹ́ẹ̀. èyí yìí ni mo wòye sí wípé tá a bá wá ní à ń ṣe ìlú àwọn wo ni wọ́n ń ṣe ìlú àwọn wo ni wọ́n ń ṣèlú lé wa lórí. tá a bá lọ wo àwọn tí wọ́n ń ṣèlú lé wa lórí àwọn mẹ́ta ni. tálà kọ́kọ́ ta ní kejì àti àwọn àfáà ni wọ́n ń ṣèlú lé wa lórí. àwọn àlfáà. bẹ́ẹ̀ ìkejì ńkọ́ sà. ẹlẹ́ẹ̀kejì àwọn pastors. ìkẹta ńkọ́ sà. ẹlẹ́ẹ̀kẹta ni àwọn herbalist tá a mọ̀ wọ́n ní oníṣẹ̀ṣe. oníṣẹ̀ṣe. ẹ sà nígbà tẹ́ sọ̀rọ̀ yẹn èmi ń wò pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo mọ̀ pé gbogbo àwọn League of Imam and Alfas gbogbo wọn náà máa gbọ́ ẹ sà ṣáwọn League of Imam and Alfas yẹn wọn ò pè yín ni. a rí inú wọn tí wọ́n pè so a dẹ̀ ti ń rí àwọn correction kọ̀ọ̀kan èyí tí wọ́n ti ń dọ́gbọ́n ṣe. látàrí ọ̀rọ̀ tẹ́ sọ sá. látàrí ọ̀rọ̀ náà. ní tí mò ń sọ nìyẹn pé tẹ́yìn ò bá sọ yẹn bó ṣe máa wà náà nìyẹn. bẹ́ẹ̀ mo ń gbádùn yín lọ sàbá. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ni wọ́n ń darí ìlú yìí àwọn kan ni president àwọn kan ni governor àwọn kan ni minister bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń darí ìlú. ẹ ṣàlàyé fún wa sà. bó ti rí rèé bàbá wa tí wọ́n jẹ́ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ti tó ní wọ́n ní àáfàá kan tí wọ́n lọ wólẹ̀ wájú rẹ̀. kábíyèsí. bí wọ́n ti tó ní wọ́n ní pásítọ̀ kan tí wọ́n lọ wólẹ̀ wájú rẹ̀. bí wọ́n ti tó ní àwọn náà ní olúwo wọn. èyí tí wọ́n á máa pè pé bá mi wo gbá bá mi béèrè sígbà bá mi ṣèbèrè sáwo. tá a bá tiẹ̀ mọ tàkókò yìí a mọ ìgbà tí wọ́n fẹ́ dìbò a mọ àwọn ilé tí wọ́n ń wọ̀ táwọn yẹn náà ń gbé sórí afẹ́fẹ́. kí ló wá dé lọ́dọ̀ àwa tí wọ́n ń wọlé tọ̀ yẹn tó já sí pé tí wọ́n bá máa kí wa wọn á kí wa tàpọ́nlé wọn á kí wa lẹ́ni tí ò ní tó ń fẹ́ tó torí ẹ̀ wá bá wa pé ká bá wọn gbà lọ́dọ̀ Ọlọ́run tá a lè bá wọn sọ òdodo ọ̀rọ̀ lórí pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ tún ṣe ni ẹ má bàjẹ́. tó bá ti wá di wípé gbogbo àwọn wọ̀nyí a rí wọn ò sọ̀rọ̀ síta wọn ò sọ̀rọ̀ sókè á já sí pé èyí tí àwọn olùdarí wa yẹn ń ṣe ó ń dùn mọ́ àwọn aṣáájú ẹ̀sìn. oúnjẹ bí ohun tó bí ọ̀rọ̀ tẹ́ sọ nígbà yẹn fídíò tó go viral yẹn. nítorí pé mo rí nínú àwọn àdúgbò nínú àwọn jọ̀mọ́ nínú àwọn ìjọ tí wọ́n ń pè báwo làwọn ṣe fẹ́ jẹun báwo làwọn ṣe fẹ́ mu báwo làwọn ṣe fẹ́ ná táwọn fún ẹni táwọn fún 2,000 ẹni táwọn fún ní 5,000 ẹni táwọn fún ní 1,000 tínú wọn sì ń dùn tó ń gbọ́ bùkátà wọn ṣé báyìí náà là á máa ṣe lọ. túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ẹ sọ gan kì í ṣe pé ìfẹ́ inú yín lẹ fi sọ ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ńlùú ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí mẹ̀kúnnù àtolówó ló jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yẹn. ohun tó mọ́ mi sọnù. nígbà táwọn kan wá sọ pé bóyá òun àtàwọn kan ń jà ní mo gbé eléyìí tèmi ń wò yìí kò bọ́rọ̀ jà dání. àkọ́kọ́ ni pé èmi àti èèyàn kankan jà ẹlẹ́ẹ̀kejì ni wípé Ọlọ́run ò ní kébi ó pa mí tí mo sì bẹ̀rẹ̀ kọ́ ló má jẹ́ kébi ó pa mí. ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ni mò ń wo bí wọ́n ti ń live táwa náà bá dẹ́kọ̀ tí a bá fún wọn à á gbọ́ kokoko lóru. lásìkò tó yẹ ká sùn ká máa hanrun. à á gbọ́ kokoko à á máa rìn lójú pópó ọkàn wa ò ní balẹ̀. a máa wo fẹtofẹto. a ní lè dárìn mọ́ a máa wẹ́ni táwa máa bá rìn ẹni tá a tún kó rìn táwa náà ò bá ti mísí lára òun náà ni ó ṣe agbódegbà fún àwọn ará àta fún wa. òun ló jẹ́ kí n pe gbogbo àwọn tí wọ́n já ṣáájú wa nílùú Nàìjíríà lónìí nínú àfàgbà èyí tí wọ́n bàbàrà tí wọ́n pọ́nlé tí wọ́n máa ń yí ọ̀rọ̀ wọn wò àwọn ọlọ́gbọ́n àtàwọn olóye tí wọ́n yí ọ̀rọ̀ wọn wò onímọ̀ọ́lá Sheikh Habibullah Adam Abdullahi Ìlọrin bàbá wa OON Al-Markazi wọ́n máa ń yiri ọ̀rọ̀ wọn wò àwọn ìjọba wọ́n sì fún wọn ní OON wọ́n pè wọ́n dá sí ọ̀rọ̀ ìlú ni wọ́n pè wọ́n dá sọ́rọ̀ ìlú ọ̀pọ̀ wọn dá sí ni so à ń fẹ́ àfẹ́ kí wọ́n sọ ní kọ̀kọ̀ nítorí tọ́ba náà wọ́n ń sọ kọ̀kọ̀ ọ̀pọ̀ wa ò rí. bẹ́ẹ̀ ni. àfẹ́ kí wọ́n sọ ní gbangba. káyé rí wípé Mawlana Sheikh Habibullah wọ́n sọ ẹ̀yin lẹ̀ gbọ́. ẹ dárúkọ wọn náà nínú fídíò yẹn. Masha Allah. kódà nígbà tẹ́ ń dárúkọ wọn lẹ́kọ̀ọ́ ẹ tún wá wọ Ẹ̀gbá ẹ dárúkọ Sheikh Sugar. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ní ìtàwọn èèyàn wá ń sọ pé Sheikh Sugar náà súnmọ́ àwọn gómìnà nípínlẹ̀ Ògùn sáwọn náà gbọ́ nǹkan tá a fa àyè sọ ni. ẹ sà. àkọ́kọ́ ni pé ìtọ́pọ̀ èèyàn ń wò ní pé Sàúndí inú àwọn ọmọ bàbá Sugar ni. bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ nígboro. tí wọ́n ń sọ táwọn èèyàn rí
débi wípé tí wọ́n bá ń fẹ́ sọ ọ̀rọ̀ bàbá ṣúgà tó bá ti rí wa oníkálukú máa kóra ró ṣùgbọ́n n tá n fẹ́ lọ́dọ̀ ọ̀tọ̀ ni òótọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ lódodo ọ̀tọ̀ lódodo kò papọ̀ mọ́ra wọn sà. tá a bá ń tẹ̀lé yín ní ìjẹ́ ti ọmọ sí baba lódodo ni tá a dẹ̀ náníyàn dáadáa sí yín tá a fẹ́ kí nǹkan ó bàjẹ́ fún yín ṣùgbọ́n kò ní káwa náà má ní àwọn àkíyèsí tá a lè pe ọ̀gá wa sí. oníṣẹ́lẹ̀ àdọ́gbọ̀n Muhammad ó ní ìwọ̀ àìtúmọ̀ ní alalẹ̀ hákì tó bá ti rí mi ẹ̀yin jọ̀mọ́ mi tẹ́ ẹ bá rí mi pé mò ń ṣe dáadáa báyìí nù ni ẹ kún mi lọ́wọ́. ànábì sọ bẹ́ẹ̀. wà á rọ àìtúmọ̀ ní alalẹ̀ bọ́ọ̀tìl pàṣẹ dídú ni tẹ́ ẹ bá rí mi tí n bá ti ń ṣe nǹkan mi ẹ pè mí sákìyèsí o. ó parí. ànábì ló ń bẹ. mo wá mọ̀ pé bẹ́ẹ̀ náà ni wọn bàbá wa yẹn mo fi ń pè wọ́n sákìyèsí. nítorí pé inú àwọn tí wọ́n pọ́nlé láàfà nínú villa òun ni bàbá wa fọdí láti ṣe Muhammadu Iskil Muhammadu Awan ṣúgà òun náà wọ́n náà wà tí wọ́n jẹ́ wàkílù ilẹ̀ Yorùbá Edo and Delta. bẹ́ẹ̀ náà wọn bàbá tí wọ́n ní Edo and Delta nígbà táwọn jẹ́ Edo and Delta ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wà ń fi Edo and Delta kí ni ẹgbà Edo and Delta ẹ sí. bíi àwọn Mọ̀lánà Sheikh Thalis Alawade nẹ́kàn bàbá wa Salati àgbà tí wọ́n jẹ́ olórí Kadiriya olórí Tijaniya àti àwọn Ansarudeen àti gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti bàbá wa àgbà Suleiman Oníkíjìpá alimiskin bila tọ́wọ́n náà ní OON. mo rí pé ẹ dá orúkọ tiwọn náà nínú fídíò. gbogbo orú wọn bẹ́ẹ̀ tọ́wọ́n náà láti sọ̀rọ̀ sókè kọ́ máa sọ lábẹ́lẹ̀. ayé sọ̀rọ̀ sókè láwa yìí. sọ̀rọ̀ sókè káwa tá a jọ mọ wọn ká mọ ibi tí àwọn ọ̀gá wa ń belong sí káwo ibi tí wọ́n ń kó wa lọ. kì í ṣe páǹsọ́ lábẹ́lẹ̀ ló fi jẹ́ pé Yorùbá máa pé bó o bá sọ pé Ọlọ́run rí ẹ jẹ́ kí èèyàn náà rí ẹ. Masha Allah. inú mi dùn fẹ́lẹ́ tí bàbá yànnà náà yìí fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ sọ pé àbíjà wà àbíjà ò sí túmọ̀ sí pé ohun tí bàbá yìí ń sọ fáǹfààní ẹ̀yin fáǹfààní èmi tí ìlú tágbègbè tá a wà tí ò fararọ fún wa torí tiwa ni wọ́n fi ń sọ ohun tó ń sọ yìí. wọ́n sì mọ̀ pé àwọn bàbá tí wọ́n ń bá sọ̀rọ̀ yìí náà ọlọ́gbọ́n onílàákàyè ni wọ́n àwọn náà ó bẹ̀rẹ̀ àtúnṣe àbá tí ń dọ́dọ̀ gómìnà ẹ máa bá wa sọ fún wọn yàtọ̀ sáwọn àfáà nìkan nǹkan ń ṣẹlẹ̀ ń community nǹkan ń ṣẹlẹ̀ nílùú kì í ṣe pé adọ́dọ̀ gómìnà a ya fọ́tò pẹ̀lú wọn a bà wọ́n lọ́wọ́ a post ìyẹn kọ́ làwọn èèyàn fẹ́ lò ní ohun tí ìlú ń sọ yìí nítorí pé tí mọ̀wúrú ẹ̀ bá délẹ̀ ẹ̀yin náà làwọn èèyàn máa pè. bàbá ẹja bọ́ sórí ọ̀rọ̀ tó ń lọ lórí social media nípa àwọn àfáà olóyìnbó ní maturity has nothing to do with age àgbà ò kọ́gbọ́n ara wọn táwọn èèyàn ń wò ní àgbà àfáà tó jẹ́ pé ohun tó ń tẹnu wọn jáde ọ̀rọ̀ ọmọ kékeré tí ò tí ì gbọ́n ni a sì ra wọn tí wọ́n ń pè lọ́mọdé àfáà tó jẹ́ pé àwọn bàbá yìí náà làwọn náà ń wò tó jẹ́ pé jágbajàgba ni wọ́n ń sọ lèmi fi máa ń sọ pé ṣe rírú sẹ́ẹ̀tì wa yìí tó bá pèrè ẹ̀ láàfáà tó lóun jókòó òun dáwọn èèyàn lóhùn á jalè á parọ́ ìdí ni pé òun náà fẹ́ bọ́ sáyé ó fẹ́ lo mọ́tò ńlá ó fẹ́ káwọn àlejò dé kókó iPhone oríṣiríṣi tán ń lò lówó ńlá kókó lẹ̀ bàbá ṣe ń di kùránì náà ni. ọ̀rọ̀ táwọn àfáà ń sọ lórí social media ní ìsìn sà pẹ̀lú ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ tí ò dáa mi ò rò pa á lè rí èèyàn tó máa gbà síláàmù látara wọn bàbá kí ló fà á tí gbogbo ẹ̀ wá ń rí báyìí ṣe bí àwọn àfáà àtijọ́ àwọn èèyàn ló ń wá wọn lọ kọ̀rọ̀ bí tán wà wọn ò polówó ara wọn ẹ wà wọn tó ń polówó ara wọn lórí social media ní ìsìn ẹ wo bí wọ́n ṣe ń tẹ́. ọ̀rọ̀ Ọlọ́run ni kí ni Ọlọ́run sọ sà. nítorí nínú Al-Qur'ani ó ní bàdà istihaza wal basmala ó ní wal asr innal insana lafi usr ó ní jẹ́ǹjẹ́ kó yé o tó bá di wípé ayé ń lọ síbi tànà ibo ni àná ibi àìsí ó ní innal insana dájúdájú gbogbo ẹ̀dá ayé lafi usr wọ́n á máa bẹ nínú dààmú wọ́n máa bẹ nínú wàhálà wọ́n máa bẹ nínú òfò wọ́n máa bẹ nínú tí ń tààrí lọ́wọ́ wọn tànà ẹ máa rí lọ́wọ́ wọn lẹ́nu. àkọ́kọ́ ni wípé wọ́n ti yọ àpọ́nlé mímọ̀ dànù. kábíyèsí wọ́n ti yọ àpọ́nlé mímọ̀ dànù. wọ́n ti yọ dànù. kò jẹ́ kí mímọ̀ yẹn wá lápọ́nlé mọ́. lápọ́nlé mọ́. òun ló wá mú kálukú tí ń wá ń sáré kiri àti wá àpọ́nlé fúnra ẹ̀. níbi eré tó ń sáyè náà wọ́n tún ń kàbùkù bọ́ ń bẹ̀. tí nǹkan bá ti sọnù èèyàn máa wà. wíwá yẹn ni ayé wa fi ń rí wípé wọ́n ti ń ná wọ́n ń wá yẹn àbùkù náà ni wọ́n tún ń bá bọ̀ nítorí pé lánàá ìran gbogbo ẹ̀dá ni wọ́n máa ń bọ̀wọ̀ àwọn àfa náà kì í kọjá yìí
bàbá ẹ bá ń tún ọ̀rọ̀ yẹn mú wá sà. lánàá gbogbo ìran ẹ̀dá ni máa ń bọ̀wọ̀ àfa àmọ́ àfa náà kì í kọjá àyè. ṣùgbọ́n lónìí. nísìnyí àfa ló kọ́kọ́ kọjá àyè ẹ̀ kí gbogbo ayé náà tó máa wá kàn wọ́n lábùkù. kábíyèsí níbi tẹ́ ẹ dín yẹn sà bàbá nígbà tí àwọn àfa tẹ̀yin náà rí lórí social media àwọn àfa bẹ̀rẹ̀ sí fi ẹnu àìdá sọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì nípa ẹ̀sìn wọn wọ́n ń fi ẹnu àìdá ṣáátà ẹ̀sìn ìṣẹ̀ṣe tó jẹ́ tìbílẹ̀ ẹ sà láyé àtijọ́ nígbà àná tẹ́ ẹ sọ yẹn sà mo fẹ́ sáré buttress síbẹ̀ ṣe bí mọ́ṣáláṣí ṣe bí ilé àwọn oníṣẹ̀ṣe ṣe bí ṣọ́ọ̀ṣì wọn kì í jìnnà sẹ́gbẹ̀ẹ́ra wọn síbẹ̀ wọ́n ń lo ìfẹ́ ìrẹ́pọ̀ wà inú gbogbo èèyàn ń dùn àjọ ń ṣe papọ̀ ẹ wá wo nǹkan mọ́ṣáláṣí pọ̀ láyé òde òní ṣọ́ọ̀ṣì pọ̀ ojoojúmọ́ là ń gbàdúrà ìwà àbàjẹ́ yóò wà dẹ́kun sà. n tí mo rí mbẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run yẹn nítorí mi lè sọ ti ọ̀pọ̀ ìlú mi ṣùgbọ́n tí ìlú mi dá mi lójú. téèyàn máa wọ ìlú tí wọ́n ti bí mi ìlú Ìtẹ̀sí ni wọ́n ń pè é téèyàn bá àdá tán wọlé àkọ́kọ́ kọ̀ọ̀kan church Catholic church ló máa kọ́ kàn lọ́wọ́ ọ̀tún tó bá rìn síwájú díẹ̀ lọ́wọ́ ọ̀tún yẹn náà kò lè ju ilé 3-4 lọ sí church yẹn àárín mọ́sálásí lọ́wọ́ ọ̀tún kan ṣo yẹn náà kò lè rin ilé 2-3 síwájú lọ àtúndínlé Ògbóni. àpẹẹrẹ yẹn wà ní ibi tí wọ́n ti bí ẹ̀yin sà. tí n bá sọ ti ìlú mi wọ́n lè ní kò kàn ẹ́ ó bà lu wa jẹ́ tàbí ó dárúkọ lu wa tàbí kò mọ bẹ́ẹ̀ bọ̀ ti ìlú tèmi gángan ìlú Tẹ́sí tó o bá àdá tán wọlé wàá rí chọ́ọ̀chì lọ́wọ́ ọ̀tún tó o bá ti ka ilé kìíní ilé kejì ilé kẹta wàá rí mọ́sálásí Central Mosque ìlú Tẹ́sí tó o bá tún fi bẹ̀ yẹn lẹ̀ ilé kìíní ilé kejì ilé kẹta wàá rí ilé Ògbóni. ìjọ wà ní Kùránì àbí bóyá àrídájú àbẹ́rí kan wà pé ẹ̀yin ọmọ èèyàn ẹ máa lọ bá àwọn àáfàá ní kẹ́ ẹ sọ ohun tẹ́ ẹ bá fẹ́ bẹ́ mi Ọlọ́run ọba sọ tó fi di pé àwọn àáfàá wa ríra wọn bíi bàbàrà lóde òní sà. kò sí ẹni tó lè gbé ipò ara ẹ̀ àṣẹ ayé dání ju Ọlọ́run lọ. Allah. àáfàá wòlíì babaláwo tá a fẹ́ lọ bá òun gan ò nágbára àti ṣe nǹkan kan bí n tọ́lọ́ bá ṣe. orí òríra ẹ̀. ibi tá a dẹ̀ lo ayédè ní ìsìn gbogbo ẹni tí ó bá ti lọ dá Ọlọ́run ẹ̀ mọ̀ tó bá lọ gbójúlé ẹnìkan ó tẹ́tán ni mo sọ fún. tó bá gbójúlé àáfàá pásítọ̀ àbò oníṣẹ̀ṣe kan ó tẹ́tán ni mo sọ fún. ó tẹ́tán kábíyèsí. nítorí bó ṣe wà nínú àáfàá náà ló wà nínú pásítọ̀ náà ló wà nínú àwọn babaláwo. lánàá wọn a máa sọ ìdámẹ́wàá àti gbọ́pọ́n sọ yìí pé ìdámẹ́wàá ò dámọ́. lórí ibi àwọn àgbà pásítọ̀ lánàá a gbọ́ pé wọ́n máa ń tẹ ifá. bàbá lórí ti ìdámẹ́wàá iṣẹ́ ìdámẹ́wàá ti já ní ìsìn ìsà. ó ti já. ní àná a gbọ́ pé wọ́n á máa tẹfá. àwọn tí wọ́n ń tẹfá ọ̀nà wọn máa ń là gbogbo ẹni tẹfá ní ìsìn ló ṣe ń bò. túmọ̀ sí pé gbogbo ẹni ó bá tẹfá ní ìsìn ìkọlọ̀ náà ẹ̀ tún máa là mọ́. lánàá wọ́n á lọ bá àwọn aláàfáà wọ́n á bá wọn sọ̀rọ̀ àṣírí tí àáfàá tàná ò ní tú síta tí wọn ò sì ní gba dúkìá onídúkìá bí èèyàn bá lọ kó dúkìá sọ́dọ̀ àáfàá nísìn bí kò kú káàfàá òjògùn ẹ̀ ni. Allahu Akbar kò sẹ́ni tó ṣe fọkàn tán mọ́sà. kò sí lẹ́yìn pé Ọlọ́run nìkan ni kéèyàn ò ní. ẹnìkan ò lè dì sí ìfú ayé mọ́ bóun lẹni Ọlọ́run ibi tá a jọ já iye ara ẹ̀ kù nìyẹn nílùú tiwa ní Tẹ́sí. eégún pọ̀ níbẹ̀. mo láìkì bí bàbá ṣe mú wá pé nílùú tiwa ní Tẹ́sí. eégún pọ̀ nínú ẹ̀. ìdílé tí wọ́n ti bí bàbá tèmi ìdílé eléégún ni. ìdílé tán ti bí bàbá tèmi ìdílé eléṣù ni. ní ìyá tí wọ́n bí mi àwọn alákọ̀ọ́gùn ni. bàbá ìyá tèmi lórí bàbá mi ló sọ pé òun fún níyà mi kì í ṣe bàbá mi ló lọ tóòsì ìyá mi pé mo fẹ́ fẹ́. ọ̀ya. àwọn bàbá tó sì bí ìyá mi wọn kì í ṣe ẹlẹ́sìn Islam àwọn onígunukó ni wọ́n kódà bí mo ti wà yìí nínú tí ò ṣe é sọ ní gbangba ni ṣùgbọ́n tá a bá sọ a fi ń kọ́ àwọn ará wa lẹ́kọ̀ọ́ kíní kan wọn a máa pè ní ẹ̀lọ̀ bóyá ẹ̀lọ̀ àwọn alákọ̀ọ́gùn ní máa ń ṣe iṣu epo wọn á wá fi edé sórí rẹ̀ báyìí tèmi náà bá lọ sí ọ̀dọ̀ abúlé ìyá mi yẹn wọn a máa kó àwa wà ní kéékèèké òun làwa náà máa ń jẹ ńgbà náà. bàbá yẹn rí bàbá mi níbi tó ti wá ṣe wá sí
ló wò pé àáfàá dáadáa lélẹ́yìí ló wá fi ìyá mi tọrẹ fún. kábíyèsí ọlọ́run. bẹ́ẹ̀ náà ni àwọn tàná yẹn bàbá mi àgbà Tèmídire Alhaji wa Tajudeen Ẹdùn Tèmídire bàbá tó bí wọn àwọn oníṣẹ̀ṣe gidi ni wọn onífá ni wọn sì bímọ méjì ọmọ kan ṣo ni wọ́n bí ọmọ kan ṣo tó bí yẹn wọ́n lọ ifá lẹ̀ kọ́ńdà àkọsẹ̀jáyé wọ́n ní eléyìí kò lè bá wa tọ ìlànà wa ẹ lọ fi sọ́dọ̀ àfa ó yá ní bàbá Tèmídire wá fi di àfa àgbà nínú ẹ̀sìn olúwa ti pín tí ò fa wàhálà ó ní lá ìkìrà àfi dì ẹ má múyàn ní tipátipá ẹ̀yin ẹ wù ìwà tóun yẹn máa fi rí i pé ní tẹ̀ ń ṣe yẹn dà. wọ́n fi nǹkan kan ròyìn ànábì ju ìwà lọ wọn kódà wọn fi ẹ̀sìn ròyìn ànábì ìwà ni. nítorí ìwà yẹn náà ló sọnù òun ni àpọ́nlé ara kó wá àti pásítọ̀ àtàfà àti babaláwo tó fi já sọnù tí èèyàn bá rí eégún látijọ́ tó bá pàdé ẹ̀rù abayàn yà sá lọ ní ìsìn kò sẹ́ni ń sá fún mọ́. wọn sá kódà kó mọ́rẹ́ lọ́wọ́. tí ọba sọ pé orò ọ ń ṣe orò nílùú kan o kálukú náà ti máa sọ pé má jáde o má lọ obìnrin náà ti ń lọ ń gọ́gù inú ilé tí ń wo ìta tó ń fẹ́ wo bóró sírí. ó ń gbénú ilé wòrán orò ń ta. ó fi ń wo òun wò. ó ti kúrò ní àìwò mọ́. nígbà tí wọ́n wá wò yẹn àwọn obìnrin tí wọ́n lọ wò yẹn àbúrò sì ṣe wọ́n. káyì. wọ́n na ọmọ babaláwo ní ọwọ́ mi á tó ẹ ọwọ́ rẹ̀ tó wọn. ó tán wọ́n sọ̀rọ̀ sáfàn social media ẹlẹ́ẹ̀gbà ẹni tó sọ̀rọ̀ sí wọ́n ti wà láyé dòní. ó tún ní orúkọ bá òun rè orúkọ ìyá òun rè ní tẹ́lá bẹ́ẹ̀ ṣe kò rẹ̀ sí nǹkan kan mọ́. òun ló mú bàbá wa Salman ní ìlú Ìlọrin ni wọ́n ṣe wá sí kan tí wọ́n ní gbogbo ẹni tó àwọn tó ń ra àbùkù yìí fáwọn àfa àrọmọdọ́mọ yín ò ní bọ́nú ẹ̀ o torí wọ́n ra àbùkù yẹn fún wa tí a lè bọ́nú ẹ̀ àtọ́lọ́ máa jọ wá nù rẹ̀. bàbá àwọn Yorùbá máa ń sọ nǹkan kan wọn á ní àṣejù òpọ̀ ní kẹ́yìn bẹ́ǹtì ẹ̀ rí mo fẹ́ kẹ́ bá mi tú ẹsẹ̀ Kùránì ìsà tó ní lakum dinukum waliya din. olúwa ní suratul kafirun olúwa ní ya ayyuhal kafirun la a'budu ma ta'budun olúwa ní ẹ̀yin tá a ní kẹ́ ẹ wà láyé ẹ̀yin mùsùlùmí ẹ máa gbáyé ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ṣe ẹlẹ́sìn ṣùgbọ́n tó bá ti ń débi ẹlẹ́sìn ẹ̀yin ẹ lọ mọ́sálásí kọ́ wọn wọlé ògùn ní wọn. kẹ́ni tó ń pàtẹ́wọ́ lọ ṣọ́ọ̀ṣì tiẹ̀ tó wọ́n fàjà. kó má di ẹnìkan. àmọ́ ẹ wá kúrò mọ́sálásí ẹ kúrò ní ṣọ́ọ̀ṣì ẹ kúrò ní ògùn ni kò sọ wípé kẹ́ ẹ má jọ ṣe family meeting. torí mo wò pé inú. kò ní tó bá ń ta ìrẹsì. kò ní kó má bàa rà. kó o má bàa rà kò ní tí wọ́n bá ń ta búrẹ́dì kó òun náà má bẹ́ẹ̀ jẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì tí wọ́n bá fẹ́ ṣe kérésì Ọlọ́run ló mọ iye àwọn tẹ́mi máa lọ bá pa ẹran tí bàbá mi máa ní lọ bá wọn pẹran níjọ́ New Year níjọ́ Christmas. àwọn oníṣẹ̀ṣe táwọn dẹ̀ wí yìí. síbẹ̀ wọ́n á fún yín ní ẹran yẹn o. màá kọ́kọ́ mọ́rùn wálé lẹ́yìn ọrùn tí máa mú wálé màá tún ṣe oúnjẹ yẹn tán wọ́n á tún bù wálé wa. ó tán. Olúwa ò sì ní a máa jẹun wọn. àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe èmi ní ọmọ kan tá a jọ lọ mọ́ríkà Sùlẹ́kà Abíọ́lá oníṣẹ̀ṣe ní bàbá ẹ̀ ó dẹ̀ ń wá mọ́ríkà sí wọ́n dẹ̀ ń gbàwẹ̀ ńlé wọn nǹkan ṣẹ̀ṣe yìí náà ló fi ń jẹ sàrí ló fi ń ṣinú ṣé ìyẹn lọ́lọ́run fẹ́ wò àbániyàn àwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá lọ wo ọ̀pọ̀ wọn kẹ́ ẹ tó rí Ifáyẹmí kẹ́ ẹ tó rí Ògúndábèdé ẹ máa rí ó lè ní ohun Kàrímù ó lè ní ohun Sẹ̀míhù ó lè ní ohun Ràfíhù ó lè ní ohun Làtífù bọ́wọ́ bàbá yẹn rọ̀ fúnra wọn lánàá ni wọ́n fi jèrè wọn. ilé táwọn wá lè mọ́ wọn la wá ń sọ fún wọn pé kóníkàlùkù lọ́dọ́mọ̀ yẹ pé gbogbo àwọn tó ti wá wọnú Islam tẹ̀lé náà wọ́n ń padà lọ síbi tí wọ́n ti bí wọn. ìjà lè rí ìdílé mùsùlùmí ìjà lè rí ìdílé kìrìsìtẹ́nì ìjà lè rí ìdílé oníṣẹ̀ṣe kó jẹ́ pé àwa gbogbo generation ti ń sà mùsùlùmí ní délẹ̀ àwọ̀ generation àwọn pásítọ̀ kó jẹ́ pé kírísítẹ́nì náà ni wọ́n délẹ̀ káwá wo tàwọn oníṣẹ̀ṣe kójú oníṣẹ̀ṣe ni wọ́n délẹ̀ ṣé kìí ṣe pé gbogbo ẹ̀ náà wọnú ra wọn ni sà. a lè rí nílẹ̀ Yorùbá yìí ẹni bá dẹ̀ sọ pé ìdílé àwọn bó ti rí nìyẹn kó bọ́ síta gbangba kárí pé inú ìdílé àwọn kò sí kírísítẹ́nì bẹ́ẹ̀ kó bọ́ ọ̀tá kó ní ìdílé àwọn kò sí mùsùlùmí bọ́ ọ̀tá tó bá ní ìdílé àwọn kò sí oníṣẹ̀ṣe bọ́ ọ̀tá. ó wá jẹ́ pé ibi táwọn oníṣẹ̀ṣe jókòó sí náà ń fẹnu àbùkù kan wọn ẹ wá wà àwọn oníṣẹ̀ṣe wọ́n wá tíìmù wọ́n wá jáde ní ìsìn ẹnu àwọn àfáà náà wá ń wọ́hò ó ní gúrùpù kan sà
ẹni tí gbàgbé ò bá dúró ṣinṣin ẹni tí ò bá mọ Ọlọ́run àbí tó jẹ́ pé kákan kírun nígbà ẹ̀kọ̀ọ̀kan lóṣù ẹ̀kan lọ́dún ẹ̀sà kò ní bá wa ṣe ìsìláàmù mọ́. ìdí rèé wọ́n lè ṣe live ìmọ̀ bóyá iná ti come across kìíní yẹn dísà wọ́n lè ṣe live. olówó èkó ó dàbọ̀ olówó èkó àti ms bàbá wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n á wá máa gbé àwọn àfáà wá ẹ̀sà mi ò tí ì rí àwọn àfáà tó dìfìtì àwọn tá à ń sọ yìí kí ló fà á síbi tá a báyé dé náà ní sà. ìyẹn tó fà ní wípé àwọn olówó èkó ms bàbá yìí wọ́n ti wọnú àwa mùsùlùmí ọ̀pọ̀ wọn ti kéwú ọkọ wọn ti bá wa jẹ sáàrì wọ́n ti bá wa ṣínú wọ́n ti bá wa ṣe léyà wọ́n ti rí wa tán. wọ́n rí wa tán wọ́n dẹ̀ tún ń rí àwọn bá a ṣe ń bú àwọn bàbá wọn wọ́n rí bá a ṣe ń sọ̀rọ̀ sí ìdílé wọn wípé ìwọ ni mo fẹ́ ẹni mi ni kó wá bú ìdílé mi tó bá ti wá jẹ́ pé onídìílé mi ni jẹ́ kó ní kálukú kú padà sí ààyè ẹ̀ kí kálukú wá dèfẹ́ǹdì ilé bàbá yìí òun náà wọ́n fi wá jáde wọ́n fẹ́ dèfẹ́ǹdì ilé bàbá wọn ni. lẹ́yìn bá wá sọ wípé ẹ̀yin fẹ́ ní tuntun àkọ́kọ́ ni wípé Ọlọ́run ti ṣe Kùránì English ti wà bẹ́ẹ̀ ni Yorùbá ti wà Haúsá ti wà gbogbo ibi táwọn fẹ́ fi takùn yín náà wọ́n máa lọ wá wọ́n lè má mọ sábàbù nùsùlù tó fa ọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n wọ́n á kọ̀ lọ jù wọ́n náà fẹ́ fi gbọ́n tẹ́ ẹ bá fẹ́ sọ débi pé ẹni tí ò bá múra dáadáa tó bá wọnú gúrùpù yẹn tóun náà bá wọlé ní mùmínì tó bá máa jáde kèfèrí ní yóò jáde nínú gúrùpù yẹn téèyàn bá wọlé ní mùmínì bá wọn sọ̀rọ̀ tó bá máa fi kúrò lórí pílátífọ́ọ̀mù yẹn á di kèfèrí. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé à ń jẹun ara wa nígbà tó ń jẹ́ pa babaláwo àáfàá àti pásítọ̀ tó ń jẹ́ pa wọ́n pọ̀ ìfẹ́ ò wá pa wọ́n pọ̀ mọ́ sà mo wá ń béèrè nǹkan kan sà ṣé báwọn àáfàá yìí náà ń lọ gbòògùn lọ́dọ̀ babaláwo ṣé báwọn pásítọ̀ náà ń lọ gbòògùn lọ́dọ̀ oníṣẹ̀ṣe ṣé bó oníṣẹ̀ṣe náà ń lọ jẹun lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ó wá ń jẹran iléyá lọ́dọ̀ tiwa náà. a ní èbú wọn lẹ́nu. kí lẹ sọ sà. a ní èbú wọn. a ní èbú àwọn oníṣẹ̀ṣe lẹ́nu. ìyàtọ̀ sí ká ti mú òun náà mọ́ paracetamol tá à ń lò ewé wà nù rẹ̀ egbò wà bẹ̀ Olúwa pàṣẹ ewé àti egbò pé ká lò àwọn tó kọ́kọ́ dictate ẹ̀ àwọn babaláwo ni. kì í ṣàwọn àfáà. àwọn ni wọ́n kọ́kọ́ dictate tẹ́ ẹ bá mú ewé kátàbá tẹ́ ẹ bá fi po ọṣẹ tẹ́ ẹ gún tẹ́ ẹ fi po ọṣẹ tọ́mọ bá ń ṣe ìgbóná ẹ fi ra lára ara ẹ̀ á balẹ̀. kí ló wá wà náà yẹn kí ló lẹ́nu ẹ̀. èmi ò sọ àwọn nǹkan míì èyí tó já sí pé a gbọ́dọ̀ bá lọ́wọ́ ọmọlábí bí ká wá bá ọmọ ènìyàn kan ká má pè láàfà ká má pè ní pásítọ̀ ká má pè ní babaláwo kó lóun ń jẹ àṣejẹ kọ́ ní kí wọ́n fi sè kọ́ ní ẹran èèyàn ẹgbẹ́ náà fi sè é ọmọlábí kan ẹ̀jẹ̀ bá ń bẹ̀ ọmọlábí ẹ̀ ní bá níbi pé ó ń lọ ń ra orí èèyàn ó ń lọ ń ra ẹsẹ̀ èèyàn ó ń lọ ń rọ mú èèyàn ọmọlábí tó jẹ́ ọmọ gidi ẹ̀ ní bá ń diẹ ṣùgbọ́n èyí tí kò lè ṣe kó má ṣẹlẹ̀ òun ni pé kó sọ pé à ń ṣàgbo sọ́ọ̀gùn ó ń dà mí láàmú jẹ̀díjẹ̀dí ó ń dà ní láàmú orí fífọ́ tó ń pè ní túlù ó ń dà ní láàmú kí olóyìnbó tó dictate ẹ̀ òun ni àwọn bàbá yìí ti dictate ẹ̀ wọ́n á ní ẹ mú ọṣẹ yìí ẹ lọ fi fọ orí ẹgbẹ́lẹ̀ ẹ mú ọṣẹ yẹn fi fọ orí ẹ̀ sínú kòtò yẹn kẹ́ ẹ wá da ẹ̀pẹ̀ bò ó ẹ rí i pé túlù yẹn yóò lọ wọ́n ní kí ló pàtẹ́ ìfi ní ká da ẹ̀pẹ̀ bò wọ́n ní torí kẹ́lòmí máa kó ni. wọ́n ní torí kẹ́lòmí máa tún kó túlù yẹn. bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀rí ẹni tí wọ́n da nǹkan lù bóyá ń ṣe gángan wọ́n á ní ẹ jágbe fún ẹ bá já àgbo fún ara ẹ̀ abalẹ̀ á sì balẹ̀ lódodo bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀dọ̀ wọn bàbá yìí náà ni àwa ọ̀pọ̀ àwọn àfáà tí ń jogún rẹ̀ nígbà tí àjọṣe jọ wà ní àárín wọn àjọṣe tó wà láàárín wọn kò sọ pé kán di onífá kò sọ pé kán di olóró ṣùgbọ́n ẹ̀gbọ́n ó lè jẹ́ babaláwo kábúrò jáfa kó wá ní ìyàwó òun fẹ́ rọbí ojú ẹ̀ ti lé lọ́dún kan òbí ó ní rárá kò lè tó yẹn ọṣẹ abíwẹ́rẹ́ ń bẹ gba ọṣẹ yìí ní kíyàwó ẹ fi wẹ̀ kó fi wẹ̀ wálẹ̀ ni má ní kó fi wẹ̀ lóòkè o kó fi wẹ̀ wálẹ̀ má ní kó fi wọ́ wálẹ̀ tó bá fi wọ́ wálẹ̀ ọmọ á sì mú lódodo á sì bì àwa ni ǹjẹ́ ẹ̀kọ́ mi ǹjẹ́ yọ̀ǹda ẹ̀ fún mi kí n pọ́ kalẹ̀ kó lè jẹ́ lílò fẹ́mi náà kó lè jẹ́ lílò fẹ́mi àti fún ẹlòmíì wọn náà yọ̀ǹda ibẹ̀ ni àwọn nǹkan yìí ti bẹ̀rẹ̀ sí ní spread dọ́dọ̀ kó wá so èèyàn wa gbọ́dọ̀ gbàgbé àná bó tilẹ̀ jásí pé àwọn náà ò gbọ́dọ̀ gbàgbé àná lára wa
nítorí pé tọ́wọ́n náà bá bímọ àwa là ń bá wọn sọ ọmọ wọn ní orúkọ àwọn náà lè má pàtàkì ẹ̀kọ́ bọ́n nígbà tó ń rí ọmọ aláàfáà tí ní abúlé tiwa ní Ìtẹ́sí wọ́n máa ń bọ òkè. wọ́n ń bọ òkè. tó bá dẹ̀ ti ń di àkókò ọdún iṣu ọdún yán ní Ìtẹ́sí ibi tí wọ́n ti ń bọ òkè yẹn wọ́n á máa pè ní Ìtẹ́sí wọ́n á máa pè ní ẹsẹ̀ òkè. Ibẹ̀ ni bàbá tèmi ti jáde. Arákùnrin kan ń bẹ bíi sẹ́ẹ̀tì mi ni wọ́n bá tiẹ̀ ni wọ́n lọ ń bọ òkè yẹn. Àbíyèsí. Òun náà bàbá tiẹ̀ ti wá lọ òun náà wá dìde láti máa bọ òkè yẹn. Wọ́n wá ṣe patí kan ní Abẹ́òkúta wọ́n wá ṣe òkú kan ní iwájú ládàátọ́ kí n má dárúkọ onítọ̀hún. Ní àwọn àgbààgbà afá pọ̀ ń bẹ̀ ni bàbá bá ní ẹni tí ó ka Kùránì ìbẹ̀rẹ̀ náà bá ní mẹ́rin. Òun wá wà níjòkó yẹn mo wá ka Kùránì yẹn náà òun yẹn bá bẹ̀rẹ̀ sí ní da owó bò mí àpọ̀lé yẹn pọ̀ ibẹ̀ ló ti wá bá mi wípé kí lorúkọ mi mo sọ orúkọ mi ó dé òun náà kó mọ tí mo kà yẹn o mo ní kò lè tó bá ti lè kéwú mo ní wáyé náà tí òun lè kéwú òun lè mi wá mú lọ sọ́dọ̀ bàbá mi kó wá lọ kéwú ń bẹ̀ ọ̀dọ̀ bàbá mi wá ń bèrè pé ọmọ ta ni ẹ náà ọmọ ẹ̀gbọ́n wọn ní bàbá tí ẹ̀gbọ́n ló jẹ́ sọ̀wọ́n ìgbàkàwó kan wọ́n dẹ̀ dà á láàmú nítorí pé òun ló ń bọ òkè gbogbo ìlú àwọn oníṣẹ̀ṣe dà á láàmú ṣùgbọ́n nítorí irú nǹkan tó fẹ́ fi dà á láàmú yẹn díẹ̀ náà ti wà lọ́wọ́ bàbá èyí tó máa mu àgbọ́yé èyí tó máa lá èyí tó máa lò àti àwọn ohun ọ̀tún tó ní a máa wọ̀nyí ni bàbá ní kémi ó máa hàn kí n máa gbé fún ó wá mú ara ẹ̀ wá balẹ̀ òun náà ti dà fáàlù. ó tán bàbá mo ṣàkíyèsí nǹkan kan lára àwọn ọ̀dọ́ àfáà tí wọ́n jẹ́ bí irú sẹ́ẹ̀tì wa báyìí tí ẹlòmíì bá ti kó agbádáwọ̀ ẹ wo simplicity yín síbẹ̀ náà pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ jẹ́ ẹ ní lóde kẹ́ máa ṣe báyìí ṣé wàá ráwọn sẹ́ẹ̀tì wa ẹ ṣe báyìí wọ́n á tún máa dúnkòokò máwọn ẹlòmíì ó mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ṣá àfà ó mọ̀ tún máa fà ṣá èèyàn kan bíi 1000 àwọn ni wọ́n sì pọ̀jù lágọ̀ọ́ ọlọ́pàá àfáà tó ń sọ yìí náà ló pọ̀ jù ní prison àtàwọn pásítọ̀ tó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé mo fẹ́ béèrè kan bàbá mo sì fẹ́ kẹ́ ẹ fi òótọ́ ọ̀nù dáhùn sá ìjẹ́bà ṣe ń fà á lọ tí gbogbo wọn ń fà á lọ tó ń bó níṣẹ̀ṣe jà tó ń bá kírísítẹ́nì jà yìí tíjà yìí bá tiẹ̀ wá di pé wọ́n wá bẹ̀rẹ̀ jà yìí lóní tààrà ìjẹ́ yìí ti rí ẹni tí wọ́n nà lóòka àbẹ́ni tí wọ́n nà nígbàdì tó jẹ́ pé kùrìsì yìí náà kà fún sómi tààrà ẹ̀dẹ́ ìyá sá. àdúrà tèmi ni pé kọ́lọ́ má yẹ kí ìjà òun ṣẹlẹ̀. àmín Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀. tọ́ba ní kí kó wá ó máa wá jẹ pọ́n bàbá ẹ̀ Yorùbá ní ọmọ asùpà ní òkòkò jẹun ló nítorí ní tó tó nǹkan ó ń bẹ lábẹ́ bàbá rẹ̀ àwọn ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ ó máa dàdánwò ó máa dàdán wọ́n á na ọmọ ẹlòmíì ní nǹkan ó lè gbàbẹ̀ lọ́rùn á dàdánwò wájú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run jẹ́ àríyìn gbẹ́sà inú mi dùn mọ̀ pé kó wá náà àti máa gbọ́ pé ìfẹ́ ló yẹ ká lò ìfẹ́ náà ń lò bọ̀ látẹ̀yìnwá tó bá dìjà tó bá dogun tí wọ́n bá ná ọmọ mùsùlùmí lóòka bàbá ní ká má sọ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ná wà nígbàdí èmi ò rò pé kùrùsí yìí lè kápá òka o. ẹni tó bá ti rí ó ṣeé ṣe ẹni tí ò bá rí ìjà rí tí wọn padàn ṣojú rẹ̀ rí ó lè máa fẹnu àtẹ́lù anybody but tó bá padàn níwájú ẹ̀ tó bá padàn níwájú rẹ̀ a mọ̀ yìí pé nóbì ṣeréṣeré bá ṣàwọn àṣà. nóbì ṣeréṣeré mo ṣàkíyèsí nǹkan kan lára àwọn àfáà òde òní àsọjù ìgbéraga àsọtán nírú ohun tó ń dá wàhálà alẹ́ nílùú kan l'Ógbómọ̀ṣọ́ àsọjù àsọtán àwọn àfáà ló jẹ́ kí wọ́n já ráǹkì ọ̀rọ̀ táwọn àfáà ń tọ́ mi sí láti jọjọ́ pé àfáà ni bàbá ọba everybody dẹ̀ ti jẹ́ síbẹ̀ wọ́n ti gbà síbẹ̀ kíní yẹn dòlú Ògbómọ̀ṣọ́ bàbá ó bàjẹ́ mi ò rò pé àfáà kan lè sọ mọ́ nísìnyí pé àfáà ni bàbá ọba. àkọ́kọ́ ni pé àìmọ̀ ń bá ara ẹni òun ni ó dé pàápàá nílùú Ògbómọ̀ṣọ́. àìmọ̀ wọn bá ara ẹni ló dé nílùú Ògbómọ̀ṣọ́. àfáà wa tí wọ́n wà ń bẹ̀ alájọ kí wùwà ni wọ́n alájọ kí wùwà ni wọ́n so kì í ṣe ẹni tí wọ́n lè sọ ìtàn ẹ̀ fún wa. èyí tí mo kàn máa sọ ń bẹ̀ ni pé èèyàn máa ń ṣe pẹ̀lẹ́ tó bá gbé àṣẹ fún wọn ẹni tí wọ́n fún ní máìkì kó fi sọ̀rọ̀ tó tún pariwo ariwo tó fẹ́ pa yẹn
náà ti ní kí máìkì bẹ́ẹ̀ pa ẹni tí wọ́n ti gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ ihun tó bá ti sọ níwọ̀nba ó ti di àṣẹ kí ló tún darẹ̀ láàmú fún. bàbá ìmọ̀mù ní ìlú Ògbómọ̀ṣọ́ àfàwà Muhammadu Tọ́láha Yunus àwọn mo tún rọ̀ yín ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ ẹ lọ wo ológìnní ìjọ tó ológìnní bá rí eku tó fẹ́ mú ó máa ló ológìnní àwa mi á sè mí àwa ló bí n tó ti kú á sọ̀rọ̀ alẹ̀ lè kó a fi súnmọ́ kóhun tó kì í ẹ gbọ́dọ̀ ṣèṣe ẹni tó ní àwọn bínibíni ńlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ní nítorí pé àwọn ọlá ni wọ́n bí yín wọ́n dẹ̀ ní ẹni tó bá jẹ́ ọlá kò ní tàbùkù ọlá ẹni tó bá jẹ́ aláṣẹ kò ní rí àṣẹfín ẹni tó bá jẹ́ onípò kò ní ba ipò jẹ́ ẹni tó bá jẹ́ alágbára kò ní fọwọ́ ọlá gbá alágbára ẹgbẹ́ ẹ̀ lójú lódodo nínú àwọn tí wọ́n pọ̀ yín gòkè ìlú ẹbí yín fà yín kalẹ̀ àwọn ìlú yín support yín wọ́n wá wo àwọn ará àta kí ni wọ́n fẹ́ sọ nípa yín bàbá wa ọba tàná àti gómìnà tàná wọ́n wá support yín pé ọmọ wa nìyí oníkẹ́jẹ́ ká fún ẹ gbọ́dọ̀ tẹ́jú wọn mọ́lẹ̀ á dàbí pé èèyàn mọ́ọ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn wáàsí bó ti dáa tó àwọn pọ́ìntì kọ̀ọ̀kan wà nínú rẹ̀ tó ń tóbi ó ń heavy ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ yẹn mọ̀ àwọn tí wọ́n ń gbọ́ ni wọ́n àwọn tó ń gbọ́ wọ́n ń tú gan nítorí pé mo mọ̀ nínú olóye lẹ́yìn náà wà tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ nípa bàlágà wọ́n á sọ̀rọ̀ ní ilẹ̀ gbàùn ọ̀tọ̀ ní tẹ́niyẹn rò àwọn ayé wọn dẹ̀ pín sọ́nà àìmọye ọ̀nà nínú ẹ̀ náà ni irú ọ̀rọ̀ tó wà láàrin ẹ̀yin àti bàbá wa Mudirul Markaz inú wa dùn pé ẹ ti tún ṣe o torí pé àfa gbogbo wa ni ẹ ti tún ṣe so ẹni tó máa wọ́n ní ẹ̀gbẹ́ téèyàn máa fi sùn wọ́n ní ǹjọ́ da kéèyàn yá lọ́bẹ wọ́n ní ojú téèyàn máa fi ríran ǹjọ́ da kéèyàn tàtàbọ̀ Yorùbá ní ẹni téèyàn máa sá lọ́ba ǹjọ́ da kéèyàn ó sá fún nínú conference tí wọ́n sọ nísìnyí tí wọ́n ṣe nílùú Ìjẹ̀bú gbogbo àwọn arábí tọ́tulẹ̀ àyímọ̀ wàlíwúlàmọ̀ tíbi láti Yorùbá wọ́n padà tún mú fún ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bàbá wa ṣe Habib wọ́n ní à ń dá sí à tún dá sí tó sì já sí wípé bàbá yẹn jẹ́ olóye ó jẹ́ ọlọ́gbọ́n tó bá já sí wípé ìbò míì ni ọmọ míì ni lọ́wọ́ kan làṣẹ máa wá láti bẹ̀ lọ́wọ́ kan bàbá wa Ghandi kì í ṣe ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ ìyẹn ọba Ghandi ọba Ghandi kì í ṣe ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ bàbá wàkílù ilẹ̀ Yorùbá kì í ṣe ẹni tí ó lè bá ọba Ghandi sọ̀rọ̀ ní ipò wọn ṣùgbọ́n tó bá bá wọn sọ̀rọ̀ ṣébi tán ní kẹ́yìn náà fọwọ́ síṣẹ́ yín náà rẹ́dí àti fọwọ́ síbẹ̀. fọwọ́ síbẹ̀. wọ́n tún wá fẹ́ takùn yín wọ́n tún wá lọ ń gbé nínú àwọn ẹbí yín wí pé kó tún wá jẹ ìmáàmù kí ìmáàmù méjì máa wà nínú mọ́sálásí kan ṣo kọ́ máa pàṣẹ. òdodo ni pé kì í ṣe mọ́sálásí kan náà lẹ́jọ́ ń lò ó bọ̀ mọ́sálásí yín náà níbi tí ìmáàmù mi ti ń pàṣẹ yẹn. tẹ́ ẹ bá dẹ̀ lọ wò ó ìmáàmù Ọ̀fà ti kì í lọ díẹ̀ o mo ti bá yín sọ̀rọ̀ díẹ̀ gbogbo àwọn àgbààgbà wọ́n ti tẹ̀lé yín mo rọ̀ yín Ọlọ́run ò ní bà nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́. àmín àmín. ẹ fọmọdé jẹ́ ni Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ fi àgbà lò ó. àmín. ẹ sì ní kú lọ́mọdé. àmín. nítorí ẹni ọ̀nì téèyàn bá fẹ́ dà kí n bà á jẹ́. ṣẹ́ni tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yẹn ó ti dìtàn ìdí ni pé wọ́n á máa sọ kẹ́mi ìmọ̀ọ́mù gùn kẹ́mi ọba náà gùn ó ti wà nù tán wọ́n á máa sọ pé ìmọ̀ọ́mù kan dẹ̀ jẹ́ ńgbà kan torí kò sí ìmọ̀ọ́mù tó débẹ̀ rí tí rohun tó ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ wọ́n á tún wá máa sọ pé láyé ọba kan náà nígbà ọba kan báyìí wàhálà yẹn pọ̀ láàrin ọba àti ìmọ̀ọ́mù mo rò pé ohun tó yẹ kí ìmọ̀ọ́mù náà máa rò nìyẹn pé ibi tá a ti ń bọ̀ àdẹ̀wà rí báyìí o ibi ìṣèwà rí báyìí. bàbá wa Imam nítorí inú fáàrí wa Markaz Suliya Abiola lẹ́wà yìí ṣe ìyẹn kan á pọ̀ bẹ́ẹ̀ àwọn tó ń já ṣáájú yín Olúwa ò ní kí wọ́n ṣiṣẹ́ ẹ̀yin náà abẹ́lọ́hún fún yín kọ́ ló má jẹ́ kẹ́ ṣiṣẹ́. àmín àmín. bàbá wa ọba Ghandi abẹ́lọ́hún fún yín Ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín o. àmín. Ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín o. àmín. abẹ́yìn bá àṣà àwọn Yorùbá wọn ní kẹ́ ẹ jìbù rẹ
ẹ bá wa ṣe sùúrù so ẹ jọ̀ọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá wa tún nǹkan yẹn ṣe àwọn àgbàlagbà máa sọ ń pa ẹ o ṣùgbọ́n ẹ fi tàwọn ọmọ kéékèèké náà kún lódodo kírísítẹ́nì ní ìlànà Islam ẹ̀yin náà ẹ lè sọ pé ẹ gbọ́n pa rẹ̀ wípé ìmáàmù ní máa ń nàṣẹ gbogbo mùsùlùmí ẹ jọ̀ọ́ ẹ bá wa jìbùrẹ̀ ẹ bá wa adjust lórí ẹ dẹ̀ bá wa fa ìmáàmù mọ́ra ó dá mi lójú pé ìmáàmù tọ́lá ha àwọn náà ti rí a lot of mistakes sí wọn àwọn èèyàn ti pè wọ́n sí àwọn náà dẹ̀ ti ronú nù rẹ̀ tí mo mọ̀ yìí pé àwọn náà máa fọwọ́ síbi tí ọwọ́ ń gbé ọ̀rọ̀ máa ń gbé èèyàn bàbá ìmáàmù. ẹ̀sà èyí tí social media dálẹ̀ lọ́rọ̀ ìmáàmù tọ́lẹ̀ ayé náà ó tún pọ̀. kò kéré ìmáàmù tọ́lá ha àwọn ọ̀rọ̀ máa ń gbé èèyàn mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ní àwọn tó máa check yín kẹ́ẹ̀dẹ̀ máa gbọ́ sí wọn lẹ́nu. eléèbó ti parí ọ̀rọ̀ wọ́n ní evaluate yourself before you be evaluated mo wá fẹ́ kí gbogbo àwọn tó ń wòye pátápátá kàn mọ orúkọ yín lẹ́ẹ̀kan sí ìsà. orúkọ tèmi ò yí padà òun náà ni al-imam abdulrafi abdulgani asaudi ìmáàmù ní iléwéran ní abẹ́òkúta. tó bàmí ẹ dákun tá a bá tún wá fún nǹkan mi ìjẹ́ ẹ máa gbà á láyè sá. pẹ̀lú ògo ọlọ́run àwọn tí wọ́n bí wa láwọn àfa àtànà ilé wọn gbayàwó ni wọ́n tọ́ mọ oríṣiríṣi ọmọ ni wọ́n tọ́ mẹ́ so wọ́n dẹ̀ gba àwọn èèyàn láàyè débi pé àwọn náà jẹ àánú yẹn kan tó kú tá a bá ti ń tilẹ̀kùn àdẹ̀mẹ́ni tó ṣe wá lóore anytime tẹ́ ẹ bá ti dé pẹ̀lú ògo ọlọ́run a máa dáhùn. ọlọ́run jẹ́ àríyé gbẹ́sà. àmì àti gbogbo wa.